akíyé o ẹ kú kàlẹ̀ o ìròyìn tòní ẹ máa gbọ́ bàbá Fíkàṣe lóde oníròyìn àgbáyé àbẹ̀kẹ́ tó gbọ́ ẹ kọ́kọ́ lọ rẹ̀ subscribe ó yá tẹ bọ́tò rẹ̀ subscribe yẹ tẹ notification like ẹ̀yà kọ́mẹ́ǹtì ìṣèwédúkẹ́ lónìí wọ́n ní àgbà òṣèlú ìlú bàjẹ́ baálé elékú ilé Dahoro Jonathan ààrẹ wa àná ó ti sọ̀rọ̀ ọba Fubara sọ̀rọ̀ ọba Wike sọ̀rọ̀ Fubara come here Wike kí ló ṣe ẹ́ ṣé ẹ fẹ́ dáná sórí fásitì ọba àwọn méjèèjì sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó bá wọn sọ. ìròyìn míì akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ fásitì poli àtàwọn tí wọ́n ń kọ́ wọn bí wọ́n ṣe ń di tíṣà colleges of education ẹ máa yọ̀ ẹ bẹ̀rẹ̀ sí yáwó ìjọba àpapọ̀ ti lówó tẹ́ ẹ fẹ́ yá yọ bẹ̀rẹ̀ látọjọ́ Jímọ̀ ọjọ́ 24 oṣù karùn-ún May 24 àwọn ni wọ́n láǹfààní sí ẹ gbọ́ Ọọ̀ni sọ̀rọ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọfọwọ́lé ọmọ rẹ̀ lè jíkà Awẹ́lẹ́wà Ọ̀jájá àfìdúọ̀tẹ̀ jálẹ̀ gbà ọmọ Ògúnwùsì ó ní lọ lè mọ́kọ wá lọ́mọ àbọ̀ fẹ̀fẹ̀ kàdìrú ọ̀rẹ́ kábíyèsí o àwọn àmì o bàbá fẹ̀fẹ̀ kàdìrú ká máa jọ lọ Ilé-Ifẹ̀ ẹ̀ tó gbọ́ ọkùnrin kan ní Kánò ó bọ́ mọ́sálásí ó gbé bámbù gúúsì ó jù mọ́sálásí ọ̀pọ̀ àwọn èèyàn nígbà àwọn ń kírun gómìnà Kánò Yusufu ó ti wá sọ̀rọ̀ ó ní bí ilé ẹjọ́ bá ti dá lẹ́bi wípé kí wọ́n yẹgi fún kí wọ́n pa ó lójú ẹsẹ̀ lòun á máa buwọ́ lu wárántì pípa ọ̀daràn nìyẹn kí ló rí rọ́bẹ̀ tó fi gaara ọwọ́ ẹ gbọ́ bá a bá wọnú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Bàbá Fíkà sínú bàbá. Bàbá Fíkà sínú bàbá. ìròyìn náà rè lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun kọ́wọ́ àwọn àgbà Goodluck Ebele Azikiwe Jonathan ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti fọwọ́ mú Fubara lè jùkà ó sì sọ̀rọ̀ lọ s'Àbújá ó yẹ sọ Wike ó ní bẹ́ẹ̀ ṣe ń jà tẹ́ ń bára yín padà kárí yìí ẹ̀sùn rí fàṣì omi ní bẹ́ẹ̀ ní fàṣì wàhálà yóò gbé ní fàṣì kan lọ. Jonathan lọ sọ̀rọ̀ yìí níbi ọ̀nà kan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n pè ní Trans-Calabar ọ̀nà Trans-Calabar tí bẹ́ẹ̀ ní fàṣì yóò ná wọn tó 2.1 billion naira orí ìyá mi dà lọ́nà ọ̀run wọn lówó tí yóò ná wọn nìyẹn o ibẹ̀ ni Jonathan ti sọ̀rọ̀ wípé Fubara you are doing good Fubara hey down ó ní ṣùgbọ́n Fubara bó o ṣe ń tọ̀nà tó ń ṣomi tó ń ṣe gbogbo ẹ̀ yìí bàbá jẹ́ wípé wàhálà ń bẹ tọkàn balẹ̀ fún àwọn èèyàn tí wọ́n wà nípìnlẹ̀ Rivers látàrí gbọ́dọ̀ òrósọ eléyìí tún lọ láàrin ẹ̀yin méjèèjì wọ́n ní wàhálà yẹn ọ̀pọ̀ fàáàrù ibi tí erin méjì bá ti jà kókó bẹ̀ ni yọ̀ọ̀dà hàn nígbà tí ó tẹ̀síwájú Jonathan ó ní sáà lè fi ọwọ́ ẹyọ kan pàtẹ́wọ́ ni ẹyà pàtẹ́wọ́ pàtẹ́wọ́ ó ní kò ṣeé ṣe ó ní ṣùgbọ́n tó bá pé méjì pàtẹ́wọ́ pàtẹ́wọ́ ó ló ṣeé ṣe báyẹn ó ní gómìnà tó kú olóróyè Nyesom Wike àti Siminalayi Fubara èyí ni gómìnà tí ń bẹ lóróyè lọ́wọ́ ó ní ẹ fọwọ́sowọ́pọ̀ kò sọ̀rọ̀ délẹ̀ eléyìí tí wọ́n ti ń pe Dàmágún alága PDP wọ́n tún pe gbogbo àwọn ìkànkùgbò náà ẹ bá wọn yanjú wàhálà yìí o
bàbá Clark wá sọ̀rọ̀ Clark ní ẹ bá Wike sọ̀rọ̀ Wike ní màá kọrin as e dey sweet us e dey pain dem as e dey sweet us e dey pain má kọrin orin mọ́ kó o jẹ́ kó gun omi kó o jẹ́ kí ogun ó sinmi ìyẹn bẹ́ẹ̀ ìròyìn mi tọ̀ jáde láti iléeṣẹ́ rẹ àwọn bàbá wa mẹ́nimẹ́ni bàbá wa mẹ̀yànmẹ̀yàn tó fi dórí àwọn màmá wọn ní bàbá dá ọgbọ́ àpé bàbá dóṣooṣù kò ẹ̀yin akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì poli college of education tẹ́ ẹ ti fẹ́ yá owó tẹ́ ẹ máa yáwó òrówó lọ sùkúù ọ̀yàwó kò sí wàhálà ọ̀yàwó lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ ọjọ́ 24 oṣù karùn-ún ní ẹ̀yàwó bẹ̀rẹ̀ wọ́n wà níbẹ̀rẹ̀ lórí gbogbo èèyàn o wọ́n ní àwọn fásitì tó jẹ́ tìjọba àpapọ̀ orílẹ̀-èdè federal fásitì wọ́n níbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ àwọn federal poli àwọn náà bẹ̀rẹ̀ àwọn ti college of education àwọn náà ṣe tiwọn yọ́kẹ̀yìn tìpínlẹ̀ náà o ṣùgbọ́n ó lọ́rọ̀ nínú o ọ̀rọ̀ tán sọ rèé àjọ eléyìí tí ó ní ṣe pẹ̀lú owó ìyá àwọn akẹ́kọ̀ọ́ NELFund eléyìí tí Akíntúndé Sọ́yà Akíntúndé tó jọ̀gá wọn bẹ̀ ẹni ń ṣàlàyé ọ̀rọ̀ àjọṣepọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ yín àti NELFund ní o ilé ẹ̀kọ́ yín láti fowókọ́lẹ̀ ilé ẹ̀kọ́ yín lówó lè sí ẹ ṣe gbowó nìyẹn o ọjọ́ Jímọ̀ ìlẹ́bẹ̀rẹ̀ fowókọ́lẹ̀ on the 24 bọ́ọ̀bà tí ìgbọ́ tètè lọ fowókọ́lẹ̀ ètò òrùbírí sókè tó òrùbírí sókè nínú ọlùdé kó lè rówó sùkúù san bàbá yín ti kówó dé o gbowó bàbá yín kò fi sanwó sùkúù kò tẹ́ lè dọ̀wọ́ rẹ tọ́mọ̀ ló tó lọ fura jíǹsì kẹrìndẹ́ sùkúù ni ó lè sí ọdún 24 lówó àwọn bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe wọ́n bá béèrè lọ́wọ́ Akíntúndé Sọ́yà wípé ókè bàbá ẹni tó kú ọlọ́jàgùn lẹ́rìn àbẹ́ni tó ṣàìsàn àbẹ́ni tí nǹkan kan ṣe bó lọ̀rọ̀ owó dídá padà owó yìí ó lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká máa wò pé lẹ́yìn ìgbà tí wọ́n bá sì rúùlù tán ọdún méjì lẹ́yìn rẹ̀ ni wọ́n ní kí wọ́n dówó padà aró tutù wá 2 years lẹ́yìn kọ́pà èló tó dówó padà ẹni tí ọba wá rí bóyá kẹ̀kẹ́ ṣe ni wọ́n ní wọ́n ti fẹ́ gbé ètò àdójútòfò kalẹ̀ tó jẹ́ pé gbogbo rẹ̀ ó fi tò gbogbo rẹ̀ máa lọ sórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn wa tí àgbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kánò arákùnrin kan eléyìí tó wọ mọ́ṣáláṣí níbi aago 5 kọjá díẹ̀ nídàjí tó lọ rè mú àgbélẹ̀rọ bọ́ǹbù tó jù sí wọn tó pa àwọn èèyàn lọ gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf ti sọ̀rọ̀ kí ló wí Yusuf ní arákùnrin ọ̀hún tí wọ́n kọ orúkọ rẹ̀ ní Ṣáfíù Abubakar kí wọ́n gbére ilé ẹjọ́ wọ́n ti gbére ilé ẹjọ́ Yusuf wá ṣàlàyé ọ̀rọ̀ ó ní bí wọ́n bá gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀ tí ilé ẹjọ́ ní ọ̀jẹ̀bi ó ní àwa ń pẹ́ lórí kábuwọ́lù ìwé ẹ lọ yẹgi fún lágbájá ẹ lọ pàdánù ó ní kò lè ṣe o kíákíá bó bá dájọ́ láàárọ̀ tó ń bá ti gbọ́ tíwè bá ti déwájú òun ó buwọ́lù lọ́sàn-án òun ló sì kù lálẹ́ yóò lọ rè jẹun alẹ́ lọ́rùn ó ní fún ìwà tó wú ìwà burúkú ni ìwà aláàbí ni arákùnrin ọ̀hún Abubakar ló wọ mọ́ṣáláṣí ní dédé aago 5 kọjá ìṣẹ́jú 15 lọ́sẹ̀ tó kọjá àwọn èèyàn ń kírun lọ́wọ́ ni ìlọ́bẹ̀ gbu àdó olóró burúkú síbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ọwọ́ wọn tẹ̀ o abúlé kan tí wọ́n ń pè ní Gàdán village
ibẹ̀ nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ bọ́lọ́pàá ti mú nìyẹn wọ́n mú lọ nígbà wọ́n wá fọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní òun o àwọn dúkìá kan bẹ tó jẹ́ wípé àwọn tí wọ́n ń kírun yẹn wọn ò pín tó ń dáadáa àwọn bíi mẹ̀lẹ́bí ìhùn bẹ́ẹ̀ wọn ò fò dáadáa ló ń fi ní kọ́ńtì ẹ̀rán gbogbo wọn lọ sọ́run àrèmábọ̀ wọn ni ó wà tí ìtorí dúkìá pààyàn wọn kẹsùn 3 sí lẹ́sẹ̀ ọjẹ̀bi àbọ̀ ọjẹ̀bi ó ló ń jẹ̀bi ọjẹ̀bi ó ní lọ́ọ̀yà ẹ̀dà ó lóun ò lè lọ́ọ̀yà ládájọ́ bá ní ọ̀dà ẹ̀yin agbẹjọ́rò tìjọba ẹ dákun ẹ bá wá ẹni tí ó bá agbẹjọ́rò kò má dàbí wípé agbẹjọ́ ẹnìkan dá àgbòsìkà ní o bọ́rọ̀ yẹn bá ṣe ń lọ ẹ gbọ́rọ̀ Abubakar tó lọ rèé sun mọ́ṣáláṣí tó pa àwọn èèyàn bẹ́ẹ̀ ìròyìn eléyìí ní sọ wípé mo tún mọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo jìwọ̀n sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bàfin ló bá pa kábíyèsí o Ọọ̀ni nìṣà ọba Adéyẹyè ní Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ gbà ọ̀sọ̀rọ̀ bọ́mọ kábíyèsí ọmọ ọba Adéọlá Àánúolúwapọ̀ Ògúnwùsì ó di ẹni 30 ọdún ní 20 oṣù karùn-ún May 20 bàbá wa fọwọ́ lé léjìká Adéọlá ó ní sáà nígbà ọ̀pọ̀ ọmọ ọdún 10 kí ni mo sọ fún ọ ẹni mọ́ mójútẹ́kọ̀ọ́ mi orí ẹ̀ pé ó tún bí nígbà ọ̀pọ̀ 20 ọdún kí ni mo sọ fún ọ ẹni ìwà ọmọlúwàbí dọwọ́ mi o ẹni èkè nígbà ọ̀pọ̀ 20 ọdún yòókù kan tí sọ fún ọ lọ́rọ̀ mọ́kọ wálé ọkọ lókù ọkọ kọ́ mọ́ sábíàmọ́ kó máa yí mẹ́yìn kí wọ́n náà máa yí mẹ́yìn kọ́ máa gbáyò lẹ́dẹ̀ ẹ́ Adéọlá Àánúolúwapọ̀ Ògúnwùsì ọmọ kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ bó ṣe ń sọ bí bàbá ṣe ń sọ nínú mi ń dùn wípé bàbá mi o kò sí wàhálà bàbá Fúkàsì ló wà mí o àmẹ́mi nìkan kọ́ ni mò ń rò bẹ́ẹ̀ àwọn elérò kèrò àwọn èèyàn wa lórí Instagram ké bàbá of Houston ó wá ní bàbá please tag out àwọn àbí o èmi tí mo wà ní Nàìjíríà gan tá a jọ ń sọ pé kìnìún tó wà nídìí òru kò tí ì róró jẹ ẹnìkan pé ara ké bàbá òfúsì ẹ sọ fún ké bàbá òfúsì o kábíyèsí àná yín kí yín o àná yín kí mọ̀gbẹ́ni tó lójú tì màmá tijú fànà ẹkẹrẹ sá Ọọ̀ni nìṣà Ọ̀jájá ẹ ṣé o àdúpẹ́ o bó ti jẹ́ nìyẹn ibi tá a rí mọ lónìí nù ṣùgbọ́n lọ tẹ subscribe kọ like kọ kọ́mẹ́ǹtì gbogbo àwọn ìròyìn tó ń jáde káàkiri tùbútò orílẹ̀-èdè Nàìjíríà àtàgbáyé a máa rí gbọ́ lẹ́nu bàbá Fúkàsì náà oníròyìn àgbáyé ẹ kú kalẹ̀. Bàbá Áfíríkà fìkà sínú bàbá. Bàbá Áfíríkà fìkà sínú bàbá.